On APC mandate we stand. CGI. On APC mandate we stand. Forever and ever. Ẹ ṣé mo dúpẹ́. Mo kí bàbá mi tó wà níbí báyìí, bàbá kọ́kọ́ mo kí gbogbo ẹni tó wà níbí pátápátá. Mo kí my dear Adérùpọ̀pọ̀. Ẹ ṣé gan-an, God bless you. Mo really appreciate everybody. Mi ò expect ẹ̀ rárá. Rárá. Ó shock mi. Bó tẹ̀ yẹ pé látàná náà ti ń shock mi bẹ́ẹ̀. Àwọn kan náà ti kó surprise lọlé àwọn bẹ́ẹ̀ tà mí. Àwa wà lẹ́nu iṣẹ́ torí wọ́n mọ̀ pé ọjọ́ èní báyìí mi kì í jáde. Mo máa ń ṣe patí díẹ̀ ní ilé mi. Àwọn tó máa ń wá ń bì wọ́n mọ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ fọ́lọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an. Àjọṣe wa ò ní bàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wa la ti ń bọ̀ tipẹ́tipẹ́. Tádẹ ìwàjì sí. Lágbára Ọlọ́run ànífẹ́ nìkan kan ṣàwátì. Inú mi dùn gan-an. Inú mi dùn gan-an. Mo dúpẹ́ o. Ibi tí ẹ ti mówó tẹ fi ṣe fún mi, àgbà náà ní wọbẹ̀ o. Gbogbo wa la máa dàgbà, gbogbo wa la máa ṣe nǹkan rí lágbára Ọlọ́run. Ká ṣe dáadáa, òun ló ṣe pàtàkì. Ohun téèyàn bá ṣe, òun ló máa gbà. Ẹ ṣé mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ Aláàjì Bisi Ologe ọba Bísọ̀yà náà nọ́mbà 1. Jàgàbá Ayédáadé, Gbádéwọ̀lù, Báṣọ̀run Tórí, Ìlúfẹ́milóyè, next ọba Ọ̀ṣọ́dì, bẹ́ẹ̀ ló máa rí. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. DG wa, mo dúpẹ́ lọ́wọ́ yín. God bless you. Coordinator wa, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo everybody. Mo dúpẹ́ o, ọpẹ́ mi rè é. Ṣé bọ̀dá mi? Èèyàn tèmi náà tipẹ́tipẹ́. God bless you. Ẹ jẹ́ máa gbé iná sí lójú. Mo tẹ̀fẹ́ ká àti omi sàn kankan. Ó ga tó ẹgẹ́ àti omi sàn. Mo sọ̀rọ̀ mi fẹ́. Mo kí gbogbo wa. Kíra. Ó yá Mama wa Akin mama dada. Ẹ túbọ̀ gùn lẹ́mìí. Thank you. Mama wa jẹ́ èèyàn kan tí ọkọ̀ lè jọ. Èèyàn gbogbo náà bí mo ní wù ẹ́. Ẹ jẹ́ àsọ̀rọ̀. Ó yá sọ̀rọ̀. Mama ní orúkọ mi àti ilé ẹ̀ àti ìdílé mi ẹ̀bùn wà fún yín. Ṣé alájọ ibi lọ́kọ̀ọ́rù ẹjọ́ ní ìjọ Abẹ́ni ẹjẹ́ àṣẹrẹ kó tó dípa lọ kí wọ́n lè ròyìn wá bá lọ tán. Ìwà tí Saje ń wù ló ń jẹ, ìwà rere ló mú lẹ́sọ̀ ènìyàn. Ó wá ní púpọ̀ tó pọ̀ bẹ̀rẹ̀, ó ní lákẹ́yìn àtọ́. Lókè ló máa lo onírẹ̀ láéláé. 50,000 naira gift from Oya pàṣẹ lórí ẹ̀. Mama, ẹ pàkáàtì ń báyìí báyìí. ní wákàtí. What
one house ẹjọ́ right about now ẹni táwọn mọ̀ ní èjì rẹ̀ ọlọ́jọ́ òbí rẹ̀ ọlọ́wọ́ ọ̀tún ẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀rẹ̀ fara yíra ẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ kan tí omi sọ̀rọ̀. Ànábì. Lọ́mọdé wa ti lágbà wa ìgbé nǹkan tá à ń ṣe fún màmá wa lé Ọlọ́run àṣírí kárí gbogbo wa. Àmín. Gbogbo wa lá máa ṣọdún ayọ̀ àti ṣọdún ìbàdàn. Àmín. Fàùsíà Àyìnkẹ́ nígbà kan ti pẹ́. Ìgbà kan. Àwa mẹ́ta lájọ rìn ní tí gbogbo èèyàn mọ̀ kí Ọlọ́run kó fọrùn kẹ́ni kẹta wa Ọlọ́run kó bá bẹ̀ Ọlọ́run kó ayẹ ìyá kíkẹ́ Ọlọ́run bá yẹ Ọlọ́run bá yẹ káwá kọ́ ọ̀bá Ọlọ́run dá ọ̀rọ̀ sí lájọ nígbà tí ẹnìyẹn dẹ̀ papòdà ṣùgbọ́n gbà tó dé àárín ajé gbé sí wa láàrin jẹ́ pé wọ́n fẹ́ kọ̀ yàrá wa síra wa nígbà tí wọ́n bá mi nínú yàrá nítorí ẹni kéré tí wọ́n fi wá sí ìgbà mo ní ọjọ́ tí pé àdéhùn tó fẹ́ kọ́ yìí mo nígbà tá a sì kéré ọmọ mi tábà wà ní oríṣọ̀ báyìí àjọ máa ń fi yàrá àṣìṣe tó bá fi yàrá àjọ máa ń ṣe nígbà tá a yé dé dúpẹ́ lọ́dọ̀ kan pé Ọlọ́run ti tún wá yí padà àti tún bọ́ ara wa yé fáwùsà wàá ṣọ̀pọ̀lọpọ̀ nígbà ó ní fọdún ilé ìṣàṣeyọrí wà á dàgbà wà á tó kúra ó wà tí kò pẹ́ láyé tó ní mọ̀ sáré ó ní mọ̀ ó ní mọ̀ tìyàwó ọmọ àwọn ẹ̀tọ́ náà jọ ṣe pẹ́pẹ́pẹ́ gbogbo àtàwọn àbíbà ilé ni àdìfẹ́ ní kankan ló wá ṣàwátì nígbà tí oore kan tá à ń ṣe tó bá kọlẹ̀ wọn nífẹ̀ẹ́ ní kankan wá ló wá ṣàwátì ọlá láwùláwà láwùláwà Ọlákùwádà ilá ilá ọlá ìsájà ìdájà lọ́sílá wà níwájú wa ìtọ́jú ẹ̀ẹ́dì ìlọ́bìnrin ẹ̀bùwájá sọ́bìnrin àti ọ̀gbìn ẹjọ́ ká tó bọ̀ tà àwọn ọ̀gbọ́n wà ń tà ẹ jẹ́ ká gba small chops wà báyìí sọ́wọ́ àwọn continue refreshment ń tà ọmọ tí mo sọ ẹ jókòó báyìí. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.